kò kún òṣùwọ̀n ń gbádùn ní bàbá. a ti pín orílẹ̀-èdè yìí àti ara ẹ ti pín orílẹ̀-èdè yìí. olúwa sọ fún mi pé ménéméné tẹ̀kẹ́lì pérésì ni a ti wọ́n ìjọba orílẹ̀-èdè nàìjíríà lórí òṣùwọ̀n. olúwa sọ bẹ́ẹ̀ kò kún òṣùwọ̀n mọ́ ọlọ́run ti kọ́ lẹ̀. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú déédé àsìkò yìí ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán according to the time tá a bá yín ẹ já kíra wa kú oríire náà ẹ̀yin gbogbo ọmọ yorùbá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà káàkiri àgbáńlá ayé tẹ̀ nífẹ̀ẹ́ wa ẹ tí ì gbọ́ nǹkan kan o wòlíì tá a gbé wá lónìí òdú ni wọn kì í ṣàìmọ̀ fólóko bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa ti mọ̀ wọ́n àmọ́ ẹni tí ẹ̀ bá ti mọ̀ wọ́n àwọn náà pè ní bàbá aládùúrà ìtàróǹbí James ọba ẹ̀rí one bẹ́ẹ̀ ni tí gbogbo èèyàn túmọ̀ sí IKP invisible kùkùté prophet bàbá yìí ti sọ ọ̀rọ̀ níbo lórílẹ̀‐èdè Nàìjíríà wà báyìí kí lohun tó máa kàn bá kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bàbá ni wọ́n ti pín orílẹ̀‐èdè Nàìjíríà sọ́nà mélòó àwọn olópin èmi kọ́ ẹnu tèmi kọ́ lẹ́ẹ̀ ti gbọ́ bàbá ti sọ. ẹ má gbàgbé ẹjẹ tẹ ẹ bá sì gbàgbé ẹjẹ arìnrìn wa létí ẹ dákun ẹ bá mi ṣíà prógámù yìí. bàbá yìí òun ni wòlíì àkọ́kọ́ ẹ gbọ́ tó nífẹ̀ẹ́ Yorùbá nation tí mo mọ̀ tí wọ́n ń ṣe àjọ̀dún tí bàbá yìí pe gbogbo àwọn ọmọ Yorùbá nation pé ẹ wá celebrate openly ó wà lórí íńtánẹ́ẹ̀tì ó wà ní channel tiwa kejì ìyẹn Àwòfẹ́ TV show live lágbé ó ń bẹ̀ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ lọ́wọ́ tó pe àwọn Yorùbá nation nínú ìjọ ẹ̀ wọn ò fẹ́nu bò wọn ò fọwọ́ bonu sọ ó ń bẹnu program wọn pé Yorùbá nation people ọ̀yá ẹ máa bọ̀ agitators níbi tí kan tó jẹ́nu àwọn àgbààgbà èèyàn pàtàkì láàrin Yorùbá nation Yèyé Dára òun ni chairman of the anniversary bẹ́ẹ̀ ni chair lady anniversary ẹ wo bí ẹ lọ wò ó ní Àwòfẹ́ TV show ibẹ̀ kọ́ là ń lọ lónìí kí ló máa ṣẹlẹ̀ báyìí níbo lórílẹ̀‐èdè Nàìjíríà bú àbáyé bàbá tú àṣírí ẹ má gbàgbé o ọ̀rọ̀ tí bàbá yìí máa ń sọ ọ̀rọ̀ takú arápá bá sọ ará ọ̀run ló sọ o bàbá ní ìjì máa jà igi tó máa wó àwọn tí ìjì máa jà ó máa yà wá lẹ́nu pé láyé sọ yẹ kí ìjì ọjà rú àwọn èèyàn báyìí ọmọ Nàìjíríà ẹ gbọ́ ṣéjì ò ti jà ìjì tó jà tó bọ́gbà àgàn yín ó pé kò fi nànà àjòtọ́ gbogbo wọn ti ìjì tó jà tó gba machine gun lọ́wọ́ àwọn sójà Nàìjíríà ìjì tó jà tó gbé ọba ìlú ìjì tó jà tó mú kí orílẹ̀-èdè kan gba mọ́tò ọkọ̀ òfurufú orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀ orílẹ̀-èdè tí ò tọ́sẹ̀ bàtà Nàìjíríà tó tá a bá ní ká tó lẹ̀ ká tó ń ṣá bàbá sì ti sọ̀rọ̀ yìí ṣáájú bí oṣù mẹ́ta sẹ́yìn tàbí méjì wípé ìjì máa jà a gbé lórí ètò yẹn lọ wò ó wípé ìjì máa jà ó sì ń bẹ́ńbẹ́ lórí ìkànnì yìí gangan ni. yóò bàbá ti sọ láìmọye ìgbà wípé rúdurùdu máa bẹ́ẹ̀lẹ̀ Buhari máa bínú sí Tinubu Tinubu máa bínú padà àtàwọn bẹ́ẹ̀ àsọtẹ́lẹ̀ tó ti lọ wípé àwọn Fúlàní àwọn ajínigbé ò ṣígun wọ Nàìjíríà ṣé wọ́n ti ṣígun wọlé àbí wọn ti ṣígun wọlé wọ́n ṣígun wọlé débi wípé wọ́n gba amọ̀tàǹkì ọlọ́wọ́ àwọn sójà Nàìjíríà wọ́n tẹ̀ dáná sun bàbá sọ pé ìjì máa jà gbogbo àwọn tó bá ń sọ̀rọ̀ nílé ìgbìmọ̀ asòfin àwọn kan pa wọ́n lẹ́nu mọ́ tó bá ń sọ ẹ̀tọ́ ìlú wọ́n sì ti sọ ṣáájú bí ọdún mélòó sẹ́yìn wípé epo wa yóò kó níye tó wà bàbá tí ń sọ̀rọ̀ kì í ṣe ní kì í ṣàná kí COVID-19 tó dé wọ́n ti sọ
ẹ wò ẹ má jà wulẹ̀ máa pẹ́ lórí ẹ̀. ẹ gbọ́ mo ní gbé wá fún yín ni bàbá aládùúrà Ìtàròǹbí James invisible kùkùté prophet. bàbá ló tún ju eléyìí lẹ̀ pé olúwa ló ní káwọn padà wá sọ fún wa, káwọn rán ìran Yorùbá létí níbo lókùn fún orílẹ̀ ìrètí wo lókùn fún ìran Yorùbá báyìí, ìrètí wo lókùn fún wa níbo lórílẹ̀-èdè Nàìjíríà dé. Kí ló ṣẹlẹ̀ láti 1960, kí ló ṣẹlẹ̀ láti 1914 títí di àkókò yìí, báwo la ṣe bára wa níbi tá a bára wa, kí lọ́lọ́run lòun máa ṣe, kí ló máa ṣẹlẹ̀ sólóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, Bánjí Akíntóyè àti gbogbo àyàn ajìjàgbara pátápátá. Débé Bọ́lá Ahmed Tinubu tí ṣọmọ Yorùbá tó tún jẹ́ ààrẹ Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ láàrin àwọn òun àti vice president. Bàbá yìí tún pẹ́pẹ́ ẹ̀yin olólùfẹ́ wa. Fídíò yìí gùn ni mo ṣe ń narrate díẹ̀díẹ̀ fún yín àti wá gé e. Bẹ́ẹ̀ ni torí ká má kẹ́ lè farabalẹ̀ wò ó, tí ó bá ti gùn jù ẹ lè farabalẹ̀ bá wa wò ó. Ẹ gbọ́ iná la ṣe sọ fún yín wípé gudugbẹ máa já. Wọ́n ti pín orílẹ̀-èdè Nàìjíríà ti di pínpín. Bẹ́ẹ̀ ni àràwọ̀ náà ìtúwò náà pa fún Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Kí lohun tó máa ṣẹlẹ̀ látàrí eléyìí? Ẹ wo gbogbo ẹ̀ ló ń bẹ lórí ètò yìí lónìí. Ẹ ṣábà mi wò, ẹ wò ó, kẹ́ pín, kẹ́ kọ́mẹ̀ntì, kẹ́ tẹ láìkì. Ọmọ Nàìjíríà pàápàá jùlọ ọmọ Yorùbá ẹ jẹ́ á lọ múra. Àmọ́ bẹ́ẹ̀ ṣe ń wò ó, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi gbé bàbá Ìtàròǹbí sí fún àdúrà bí àmọ̀ràn lórí ohunkóhun tó bá ń kojú yín, ẹ rí lójú àwòrán wa. Òun ní kẹ́ pé bàbá ní kété tí bàbá bá ti kúrò lórí ètò, kẹ́ bá bàbá sọ̀rọ̀. Nǹkan báyìí lèmi ń bá fà á. Ó dá mi lójú pé Ọlọ́run bàbá invisible kùkùté prophet kò ní já yín kulẹ̀. Ẹ wo bí ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé káwọn èèyàn wọ́n gbádùn bàbá. Eléyìí lágbára ọlẹ́tìkẹ́ ẹ gbọ́. Ọlọ́run ti kọ́ lẹ̀. Ṣùgbọ́n àgbà tó Olúwa sọ pé ó di dandan fún mi láti sọ nǹkan tóun sọ fún mi kí n sọ fún gbogbo aráyé. Olúwa sọ fún mi pé méné tẹ̀kẹ́lì pérésì ni a ti wọ́n ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórí òṣùwọ̀n. Olúwa sọ bẹ́ẹ̀, kò kún òṣùwọ̀n mọ́. Kò kún òṣùwọ̀n. Àwọn gbádùn ní bàbá. A ti pín orílẹ̀-èdè yìí. Ara ẹ ti pín orílẹ̀-èdè yìí. Tó jẹ́ ìríra lójú ẹ̀ pé pín. Pé kí wọ́n pín orílẹ̀-èdè. Mẹ́rin lórílẹ̀-èdè máa pín sí 5. 4 sí 5. Ẹ yẹ̀wò gbà tá a gba òmìnira. Ṣé Fúlàní wà ń bẹ̀? Yorùbá, Haúsá, Ìgbò, ìpẹ̀lẹ́ ló wà lórí line. Ẹ lọ wo fọ́tò 1960 pé wọ́n ti ń gé Yorùbá lége, ó ti pẹ́. Lége láì ṣe Mercy. Láì ṣe Mercy, kì í ṣe Mercy. Tí wọ́n ti ń gé wọn lége, ẹ lọ wo fọ́tò 1960 kò sí Awólọ́wọ̀ ń bẹ̀. Kò sáwólọ́wọ̀ ń bẹ̀. Òun ló sì roko tí ọkùnrin náà kù sí. Ọdún ìgbà tí o ti síbẹ̀, ọdún wo la gba òmìnira? Ọdún wo ni ìjà ti bẹ̀rẹ̀? Ìjà táàjà. Inú mi dùn pé wọ́n fún wa ní àdéhùn pé 100 years. Ní ká lò. Bẹ́ẹ̀ ni tó 100 ọdún bá pé. Tí ìgbéyàwó yìí ò bá dẹ́yìn lọ́rùn, olúkálùkù lè máa lọ. Olúkálùkù pín gàrí. Bẹ́ẹ̀ ni. Ìgbà tí ìbẹ̀rù Ọlọ́run sọnù. Tí 100 ọdún pé. Tí Nàìjíríà di Fáráò. Fáráò pé Olúwa ní jẹ́ kí àwọn ènìyàn mi ó lọ. Jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ. Nígbà tó máa ní ká lọ, wọ́n ní ẹ lọ máa ṣèjọba
ṣùgbọ́n ẹ̀ ń ṣì wà lábẹ́ wọn ṣùgbọ́n kò sọgbọ́n tá a máa dá sísà ẹ gbọ́ mò ń gbọ́ bàbá. kò sí ọgbọ́n tí ìjọba orílẹ̀-èdè yìí lè dá sí Kò sọ. àtàwọn òyìnbó tó ń tì wọ́n lẹ́yìn àgbẹ̀gẹ́dẹ́ máa tó gbin náà lálà olù. lálà máa tó kútúkú áhù ha ṣùgbọ́n ọjọ́ náà máa mú ooru wọn gbọ́ ọjọ́ náà máa mú ooru yóò mú ooru. yóò mú ooru torí àwọn ọba tó ti jẹ àjẹ wọn á yàgbẹ́ sórí àga torí òjijì ló máa bọ́ sí. òjijì. ẹ̀kọ́ lẹ̀kọ́ orúkọ mi tèmi ni bàbá má sọ kún mọ́ ọba ẹ̀rí wà lójijì lọ́sàn kan òru kan lẹ máa gbọ́ pé ìjọba aṣọ lékè tẹ́ḿpìlì nàìjíríà ti fàyà. aṣọ lékè tẹ́ḿpìlì nàìjíríà fàyà. ó ti fàyà. àrá sán. ọjọ́ náà lẹ́ẹ̀ tó mọ̀ pé ọlọ́run sì wà ní ọlọ́run. èèyàn ló ń jẹ́ kò níbi rè ọlọ́run ò rebi kan. ẹ máa ṣeun tẹ́ ń ṣe ẹrù tẹ́ ò lè rù ẹ̀yin ìjọba nàìjíríà ẹ̀yin ọba lọ́ba ẹrù tẹ́ ò lè rù ẹ máa dì fún wa rù. ìmọ̀ràn lèmi lè fún ààrẹ Ahmed Tinubu ọmọ olódòdẹ kórúkọ rẹ̀ má bàa parẹ́ ọba tó sọ ẹrù fúdẹ́gàn gbogbo ayé lágbára èèyàn ká o agbára èèyàn kan ká gbogbo nàìjíríà ṣùgbọ́n kò ká ọlọ́run. bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ kò lè. ẹ̀yin ẹ wo Dáfídì ó pa kìnìún ó pa mọ̀tẹ́kùn ó pa Gòláyàtì bẹ́ẹ̀ni sórí Sọ́ọ̀lù pa orí pa. a fún láṣẹ kó pa Sọ́ọ̀lù kọ́ máa pẹ́ tí wọ́n bá fẹ́ pa. dídé olúwa kì í ṣe pọ́kù fẹ́rẹ́fẹ́rẹ́ o ó ti dé àkókò ìjọba àti pín nàìjíríà ti dé. a ti pín nàìjíríà. a ti pín ìwé ẹ̀rí lolúkálùkù ń lò ń retí. ìwé ẹ̀rí. wọ́n ti pín orílẹ̀-èdè yìí gbogbo wọn tó ń sakú wákúwẹ́kúwẹ́ kọ́ máa pín kan máa pín wọ́n kàn ń tanra wọn ni. pé wọ́n ń tanra wọn ni. kéèyàn ti lóyún káṣẹ́ ẹ̀ máa ṣe ẹ̀fẹ̀tùsọ́mọ bíbí ṣé ẹ mọ̀ pé ṣé òun tanra rẹ̀ jẹ́. ẹ lọ ẹ̀gbá. báwa. ṣé òun tanra ẹ jẹ́. òun tanra rẹ̀ wá kẹ́. ẹnìkan ní kíde kí mi máa sọ òyìnbó ibi ẹ̀rọ ti kó wá lẹ́rú fanakula èdè ìlú mi fanakula tá Haúsá bá dẹ̀ wà ní House of Assembly ọ̀n sa Haúsá o. burúkú. àwọn dẹ̀ ní Yorùbá àwọn Abẹ́òkúta ìwà gbọ́dọ̀ sọ Abẹ́òkúta. báwa bá ṣọ́ra kò ní sọ́ba aláké o Fúlàní rẹ̀ máa jọba o. gbogbo wọn bá ń ṣe àánú wọn ń ṣe mí kó má parẹ́ lórí wọn. àwọn ọba. ìbẹ́ ìrọ́bà Olúwo. ẹ wò. ṣọ́ọ̀bà wà bẹ́míà. kéèsì lọ̀rọ̀ rí bàbá yẹn tẹ̀. ní ìtẹ́fẹ́ sọ sọ̀rọ̀ ẹ̀. Aláàfin náà ń bẹ́ẹ̀ àmọ́ bóyá káfíyàn lè dìgbà mi. ta ló sọ̀rọ̀. èyí ṣèjọba lè dẹ́n fọ́ bá jẹ́. nígbà tí wọ́n ní tán ààfin ọba ń gbé wọn kọ́ bá máa gbé bẹ́ẹ̀ kó má bàa rí àṣẹ ẹbẹ̀ lò. ìgbà tí èèyàn jẹ́ president wọn ṣe ní kó má wọ sásòrò ọkàn. wọ́n lọ gbé sí ààfin tuntun níbi tí wọ́n ti rólẹ̀ ẹbẹ̀ fúnra wọn. kò sí láàfin àbáláyé. kò sí láàfin àbáláyé nígbà tá a dé ọba bá ń dá adé ìṣẹ̀ǹbáyé tó ń jó bẹ̀m̀bẹ́ tó ń jójó gìtá. bẹ̀m̀bẹ́ tẹ̀ dùn yín tó ń jó tàkasófè. tàkasófè. tó ń pe Portable pé kọ́ wá kọrin. wá kọrin kó ní fídíò ọ̀yá ẹ̀yẹ wá kọrin sí ń tàkà. èmi ò tẹ́ mọ orúkọ àwọn yẹn o. mo dá rọ̀bà yìí ń kúnlẹ̀ mo rọ́bà yìí ń kúnlẹ̀ gómìnà mo rọ́bà yìí ń gbádé ìṣẹ̀ǹbáyé ó dẹ̀ ń fi jó lójú àgbo kó náwó.
àwọn oníṣẹ̀ṣe ọ̀sọ̀rọ̀ àwọn aráàlú náà sọ. wọn ò lè sọ̀rọ̀ kẹ̀. kí ló dé. àrí wọn ti kó à ń pápá mọ́ra. ibi ẹ bá kó wa dé òwe ibi ẹ bá kó wa dé òwa ẹ ó ṣàlàyé rẹ fún bàbá o ibi ẹ bá kó wa dé. ẹ tó rìn yẹn pa bàbá. ibi ẹ bá kó wa dé òwe bàbá Ọọ̀ni of Ifẹ̀ bàbá Aláké bàbá Rilwan of Èkó bàbá Bọ́lá Tinubu Gbajabiamila ibi ẹ bá kó wa. ọgbọ́n àti kólẹ̀ Yorùbá lẹ́rú ni. àjọ sọ fún àwọn èèyàn kí ológun kan bá pààyàn kan lọ́jọ́ ìwọ́de in anywhere Nàìjíríà kí eléyìí yàtọ̀ sẹ́ni náà ṣàṣẹ Olúwa ló ná wọn o. kí wọ́n fún wọn lẹ̀ gẹ̀. ẹ fún wọn lẹ̀ o kẹ́ni àdé ẹni bí ń pa wíṣẹ́nu ẹ̀kẹ́ bó ti ń gorí. àdé èsì Nàìjíríà mọ̀ ayé tọ́ra yín jẹ́. kò sí Nàìjíríà. Ìgbòho èmi ò ń pè ní Ìgbòho ṣá o. ok Ìgbòho ni. Ìgbòho Olódùmarè. Ìgbòho Olódùmarè. pánkó pé ọkùnrin ogun. ǹgbọ́n yín. àdé Ìgbòho Olódùmarè wa. Ìgbòho Olódùmarè. ẹ̀nàntìsì gbóyìn tira ẹ̀ sọnù. tó pe àwọn Yorùbá nation nínú ìjọ ẹ̀. ìgọ́mọdé afọ̀rọ̀ ọjà adájọ́ máa ṣe asọ̀rọ̀ máa yẹ. pé Yorùbá nation. eégún yìí máa ṣe bí iléèbè ṣọ̀wọ́n o. agitator. eégún tó máa ṣe bí iléèbè ó ṣọ̀wọ́n. ó ṣọ̀wọ́n ẹ má jẹ́ ká tán ara wa jẹ. Sunday Olódùmarè Ìgbòho Olódùmarè Ọlọ́run ló yàn án. ó dẹ̀ máa ṣiṣẹ́ ìyanjú. bẹ́ẹ̀ ni ṣé àlèdè anniversary. ṣé gbogbo wọn sọ pé Yorùbá nation Yorùbá.